tá a bá ti ń bù tá ń là ẹ jẹ́ á máa rántí wípé tí ìwà ti ṣẹlẹ̀ sí yàn rí a máa dùn ún lá o bí èèyàn ti ń là lóru yóò máa là níbù kò yé báyìí ní ìsìn torí ò tí ì ṣẹlẹ̀ sí orí ni kò sí bọ́ọ̀ ṣe ní ìlà bó bá lọ là látàrin tó là látòrí tó là láti ìdí ọmọ là lọ náà ni nígbà tó jẹ́ pé ọtí ìbá rẹ nínú irú bàtà bá rí ó ṣeé ṣe kọ́ ọmọ mọ́ là so ti yé báyìí ní ìsìn ṣùgbọ́n béèrè lèmi fẹ́ wá béèrè nínú side chick ká tó fọ̀ ní ìsìn ẹni ò sọ ọkọlọ́kọ kan bí kan ọkọlọ́kọ sì wà so ti yí ọ kàtígórì pé ajọ́ ń dọ̀rẹ́ ni yín padà dìyàwó létà ọ̀sá ti dìyàwó woman friend ni mí girlfriend ni mí side chicken ni mí anything chicken ọ̀kọ̀lọ́kọ náà sì lọ jùrọ̀ mọ́ kò sí ọkọ méjì tá a lè pè ọ̀kọ̀lọ́kọ náà sì ni onítìjú mi ni aládùúrò mi ni kinní kan ọ̀kọ̀lọ́kọ náà sì ni aláṣírí mi ni akànjọ́ ń gbéra wá débẹ̀ ni ọ̀kọ̀lọ́kọ náà sì ni kàtígórì ọ̀kọ̀lọ́kọ nù wọ́n bá ti fi ọwọ́ lé tán lọ dìyàwó nínú side chick tó sẹ́ǹdì owó rẹ̀ ìyún àwọn àwòrán àtàwọn fídíò tó sẹ́ǹdì ẹ̀ sọ́kọ ọlọ́kọ àti nínú ìyàwó tí fídíò bọ́ sí lọ́wọ́ tó gbé sórí ayélujára tá ń lẹ̀bi àti ìyàwó tó dá sórí ayélujára ta ló lẹ̀bi ẹ mọ́ gbàgbé wípé àwọn ọgbà míì wà tó jẹ́ wípé ọkọ mi kò sọ èpè tọkùnrin mi ò lè ṣẹ́ tíyàwó bá fẹ́ ka báyìí wípé ìwọ àti lágbájá mo rí i pé ẹjọ́ ń fẹ́ra yóò mọ̀ sí pé irọ́ ni ẹ mọ́ gbàgbé ọjọ́ tó jẹ́ wípé kọ́ side chick mi yóò mọ̀ wọlé sáá nígbà tíyàwó àtọkọ bá jọ wà lórí bẹ́ẹ̀dì tíyàwó gún mọ̀ pé irú ayé wo lòun wá wáyé ẹ mọ́ gbàgbé ọjọ́ tíyàwó olé mi tí ó sunkún sùn mọ́jú tí ó tún rẹ́rìn bíi láàárọ̀ bí ìgbà tó bá jẹ́ pé nothing happen nítorí side chick mi ó ti yé báyìí náà ní ìsìn ẹ dákun ta ló ní ẹ̀bi torí ká tó wí lọ ká tó wí bọ̀ ní ìsìn ẹ mọ̀ bú lóòró lẹ́mọ̀ là ní kinní pé obìnrin lọ̀tá obìnrin tá ń lẹ̀bi ẹ jẹ́ àjọ dá báyìí nínú side chick àtìyàwó ilé ẹ̀bi ta ni Aláàjì Kẹ́ríìnà ẹ bá ń repost ẹ subscribe ẹ share ẹ follow.